káàbọ̀ sórí ìkànnì Òwérèké TV. Tí òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín tí ẹ̀ ń wo ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe, kẹ bá mi like, kẹ bá mi share. Ohun tí a máa gbéyẹ̀wò lénìí, ó ní àwọn ẹ̀kọ́ èyí tí a lè kọ́ lára ewúrẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tí mo ti máa ń sọ wípé ẹ̀kọ́ púpọ̀ àti àǹfààní ó pọ̀ lára ewúrẹ́ tí àwa ẹ̀dá ènìyàn tí a lè wò bí àwòkọ́ṣe tó lè mú ìgbé ayé wa tẹ̀síwájú. Fún àpẹẹrẹ, ṣe rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n bá ní ìdìrànlọ́wọ́, ìgbà yẹn ná máa ṣe kúbẹ́kúbẹ́, kò sí ohun tí ẹni kan ṣe tí wọ́n ò ní ṣe. Ẹlòmíì tẹ́ bá ní kó fi orí rìn, á fi orí rìn nítorí pé ó ní ìdìrànlọ́wọ́. Ṣùgbọ́n kété tó má ti gba ìrànlọ́wọ́ tán, ó ti tán o. Wọn ò ní béèrè olùrànlọ́wọ́ wọn mọ́, wọn ò ní wá olùrànlọ́wọ́ wọn mọ́. Ó tún dijọ́ tó má tún tó ní ìdìrànlọ́wọ́ kan tó wá olùrànlọ́wọ́ lọ. Ṣùgbọ́n ní ti ewúrẹ́, ewúrẹ́ ò rí bẹ́ẹ̀ o. Ewúrẹ́ máa ń wá olùrànlọ́wọ́ ẹ̀ lọ ní gbogbo ìgbà. Yálà ó ní ìdìrànlọ́wọ́ àbí kò ní ìdìrànlọ́wọ́. Yálà ebi ń pa àbí ebi kò pa, ó máa ń wá olùrànlọ́wọ́ ẹ̀ lọ láti lọ ṣàbẹ̀wò sí wọn, láti lọ fara. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ yìí ní ara ewúrẹ́. Kó má jẹ́ ìgbà tá a bá nílò ìrànlọ́wọ́ nìkan la máa wá olùrànlọ́wọ́ lọ. Ẹ jẹ́ ká máa béèrè olùrànlọ́wọ́ wa. Yálà a ní ìdìrànlọ́wọ́ lọ́wọ́ wọn àbí a ní ìdìrànlọ́wọ́ lọ́wọ́ wọn. Èyí yóò ṣe àǹfààní fún ìgbésí ayé wa, yóò sì mú kí ayé wa kí ó rọrùn. Tó bá tún dìgbà míì, màá tún mú àwọn ẹ̀kọ́ mìíràn èyí tá a lè kọ́ lára ewúrẹ́. Ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti bá mi subscribe kó tó dìgbà.